tó o bá ti mọ̀ pé ṣe ló mọ̀ gbé òbò pamọ́ mọ́ wulẹ̀ fẹ́ràn sí ọlọ́run torí gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run bí ò tiẹ̀ ṣe gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run náà ń sunkún náà ń jìyà òbò ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń sunkún sínú ẹni tí ìṣe ìránṣẹ́ ọlọ́run gan kò sí ìránṣẹ́ èṣù bí kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n sì máa ń jìyà òbò yìí àwọn tí wọ́n máa ń responsible ni hardly lẹ́ẹ̀fi rọ́kùnrin kan tí ó responsible tí wọ́n ń fìyà òbò jẹ tó o bá ti mọ̀ wípé òbò ló mọ̀ gbé pamọ́ má wulẹ̀ fẹ́ ìránṣẹ́ ọlọ́run lọ́rẹ̀ẹ́ fọ́dínárì èèyàn torí wípé yàtọ̀ fún pé iṣẹ́ ìránṣẹ́ ò fàyè gba ìránṣẹ́ ọlọ́run láti fẹ́ ìyàwó méjì tàbí láti ní girlfriend àbí láti yànlè ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́ ìránṣẹ́ wọn ò ní lọ síwájú kò ní tẹ̀síwájú tààrà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó ìránṣẹ́ ọlọ́run lẹ ti bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́ mọ́ ọkọ yín lórí mò ń sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ńláńlá tọ́lọ́run pè kì í sàwọn pé bóyá kìíní míì gan wà gan tó ṣe pé ní ọjọ́ orí wọn kéré ṣùgbọ́n ọlọ́run lò wọ́n ìránṣẹ́ ọlọ́run ńlá náà jẹ́ tọ́lọ́run tó jẹ́ pé ọlọ́run lò wọ́n lójú méjèèjì bẹ́ẹ̀ ẹ̀yin ìyàwó tẹ́ ẹ fẹ́ wọn ẹ ti bá yí ọ̀tá iṣẹ́ ìránṣẹ́ ọ̀tá wọn jẹ́ débi wípé iṣẹ́ ìránṣẹ́ gan ò ṣeé dúró ṣe mọ́ tọkùnrin ò bá rí òbòdò kò sí bọ́kàn rẹ̀ ṣe fẹ́ balẹ̀ kódà kó mọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ gan kó jẹ́ pé normal iṣẹ́ ní í ṣe kò sí bí ọkùnrin tó ti wà sex starved bó ṣe fẹ́ fi ọkàn balẹ̀ ṣiṣẹ́ so tó bá ti mọ̀ wípé ọkọ ẹ ti ṣẹ̀ ẹ́ dé level wípé o lè gbé òbò lẹ̀ fún mọ́ wulẹ̀ fẹ́ ìránṣẹ́ ọlọ́run lọ fọ́dínárì èèyàn torí wípé gbogbo àwọn tó yẹ kí ìránṣẹ́ ọlọ́run ó wàásù sí gbogbo wọn ìránṣẹ́ ọlọ́run ti lọ ń tóòsì gbogbo wọn tó yẹ kí wọ́n fàyè wọn fún Jésù kí wọ́n gbàgbọ́ kí wọ́n ronú pìwàdà àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n wàásù fún wọn lórí pẹpẹ àwọn náà ni wọ́n tún lọ rèé mọ́ tóòsì wọn lẹ́yìn confusion ti wá lọ rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run míì wà bẹ́ ọdún 3-4 wọn róbòdò nínú ilé ọ̀pọ̀lọpọ̀ wọn oko wọn ti kú dànù celibacy ó máa ń palẹ̀ libido ni ẹni tó bá dẹ̀ jẹ́ pé fúnra ẹ̀ ló choose celibacy tí libido ẹ̀ bá kú kò ní sí wàhálà ńgbà tí ó kúkú níyàwó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni tí ì ṣe pé bóyá fúnra ẹ̀ ló fẹ́ ṣe celibate ẹ̀ ti sọ gbogbo wọn di celibate àpàpàǹdodo mo béèrè wò àìmọye ìyàwó ìránṣẹ́ ọlọ́run tó ṣe wípé ìwà burúkú ni wọ́n máa ń wù sí ìránṣẹ́ ọlọ́run òròdì ọ̀rọ̀ burúkú ni wọ́n máa ń sọ sàn ìránṣẹ́ ọlọ́run nínú ilé ọ̀pọ̀lọpọ̀ wọn ò dórí pẹpẹ gbogbo báíbù tí wọ́n ń kóòtì gan kọ̀bá tí wọ́n fẹ́ kóòtì mu ìyàwó wọn ti ní ńlá wọn ti frustrate wọn ìwọ tó bá ti mọ̀ pé wà burúkú lọ́mọ wù mọ́ wulẹ̀ tẹ̀lé ìránṣẹ́ ọlọ́run lọ síbi tí bá ń lọ débi wípé ńgbà bá wá dágbére méjì ọ̀nà tán ó wá bẹ̀rẹ̀ sí ní mo wà burúkú ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ta ni wọ́n ti fẹ́ yàwó pamọ́ bí wọ́n pamọ́ iná gbogbo ọ̀nà ọ̀rọ̀ gbogbo òsẹ̀ lẹ́yìn ìyàwó wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn obìnrin náà ní ọ̀fà bẹ́ẹ̀ ni àìmọye ìránṣẹ́ ọlọ́run tíyàwó tó ti fọ̀rọ̀ burúkú tó ti fi bá tàgbèsí ayé ẹ̀ bí bá ń kọ́ ọ tí ń kọ sámọ̀ nǹkan báyìí gan ìkọkúkọ ní ọmọ nǹkan bọ́ bá gorí pẹpẹ ìwàásù kú preach ní ọmọ preach nígbà gbogbo òdì gbogbo ọmú gbogbo tán tí bá ń rí ṣọ́ọ̀ṣì tí ò ní lè mójú kúrò ń bẹ́ àgbọ̀n tó ṣe wípé wọn kàn lẹ̀ lámójú kúrò náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mìíràn míì wà tó ṣe pé tí wọ́n bá róbòdò tọ́kàn wọn bá balẹ̀ ọkùnrin mélòó ló ráàyè láti mọ kóbìnrin jọ láyé tá a wà yìí 65% tí ọkùnrin oko wọn ò lè mọ́ oko òfin bẹ́ẹ̀ lè mọ́ bá náà tààrà débi wípé tó bá dókan yóò tún mọ́ wá mí kiri ọ̀pọ̀lọpọ̀ oko ló ti kú àmọ́ wọn bá líle tó kó wọn lé gan ẹ̀jẹ̀ wọn rí bíi tìbọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó ìránṣẹ́ ọlọ́run monopoly ní sì máa ń fà gbogbo ẹ̀tọ́ máa sọ pé kílé tán ìyàwó ìránṣẹ́ ọlọ́run wà burúkú torí monopoly ni tá a bá wà ládùúgbò kan sìn tó ṣe pé nìkan ní tàtẹ ìwà burúkú ní ọmọ òwúsì kọ́sítọ́mà àmọ́ tó bá mọ̀ wípé alátẹ́pọ̀ ládùúgbò nígbà bá fẹ́ rajà yóò tètè àtẹ́ǹdì sí bẹ́ẹ̀ tó náà ìyàwó ìránṣẹ́ ọlọ́run wọn ń yọ ayọ̀pọ̀rọ̀ pé kò lè fẹ́ yàwó méjì èmi nìkan náà ní ọ̀fẹ́ ńlódì fáfún gbogbo wà tí táwọn ìyàwó ìránṣẹ́ ọlọ́run wù gbogbo ọtọ́ máa béèrè pé kílé tán ìyàwó ìránṣẹ́ ọlọ́run ìwọ tó bá sì jẹ́ ìránṣẹ́ ọlọ́run tíyàwó rẹ ní ọlá kì í ṣèwọ nìkan lọ wà ń bẹ̀ ẹ pọ̀ ń bẹ̀ tí wọ́n nílá tó bá ti jẹ́ wípé obìnrin bá ti mọ̀ àbí not even obìnrin anybody the human nature èèyàn tọ́lọ̀ ń dání wípé téèyàn bá ti lè mọ̀ wípé òun ní oró kan lòun wà ń bì kan there is this spirit of monopoly tó máa gbé wọ̀ tí ó jọmọ misbehave pé àkùkù lè pé méjì èmi nìkan náà mọ̀ ń tàtẹ nínú àdúgbò yìí tó dífá fún gbogbo ìwà burúkú tán mọ́ tán fi mọ́ yayọ̀ pọ̀rọ̀ náà tí mi mọ́ rí ìránṣẹ́ ọlọ́run fín bẹ́ẹ̀ ni àìmọye ìyàwó ìránṣẹ́ ọlọ́run tí wọ́n fún ọkọ wọn láṣọ lọ́rùn tẹ́ntẹ́ntẹ́ntẹ́ báyìí nínú ilé dìṣe mọ́kọ tí ó gorí pẹpẹ lọ tí ó rè wàásù tí ó gbé kọ́lá sọ̀rùn tẹ́lẹ̀ tí rè yan ọlọ́run ní mọ wàhálà tíyàwó rẹ̀ ti ń bá fà nínú ilé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyàwó ìránṣẹ́ ọlọ́run ẹ ti dáńbarú iṣẹ́ ìránṣẹ́ ọkọ yín ẹ rè ronú pìwàdà sóye ń báhùn ẹni tó bá gbaṣẹ́ ìránṣẹ́ tó pé kò gbaṣẹ́ ìránṣẹ́ tẹ́lẹ̀ ń gbà tẹ́ ẹ fífẹ́ ọ̀tọ̀ bẹ́ni tó ti gbaṣẹ́ ìránṣẹ́ tí pè ti wà lórí ẹ̀kọ́ tó fẹ́
òǹgbà tí mo jẹ ànádùn tí wọ́n mọ̀ pé mọ́mí ìwọ àmọ́ wípé mọ́mí all come with responsibility ni jọ so gbogbo ẹ̀ ló gbúdọ̀ èèyàn gbúdọ̀ mọ̀ ṣe gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn náà ni jẹ́ngbà tí ìránṣẹ́ Ọlọ́run ọba fọkàn balẹ̀ bó ló ṣe fẹ́ wàásù ronúpìwàdà sáwọn èèyàn ńgbọ̀ jẹ́ pé tó bí bá ti ń fojú ọwọ́ ṣiṣẹ́ ẹ̀yìn ẹsẹ̀ ni ó fi mọ́ yí dànù gbogbo tó ti wàásù fún kí wọ́n fayé wọn fún Jésù òun náà ní tó ń rè tó sí wọn sí ọ̀wá fojú ọwọ́ ṣiṣẹ́ fẹ̀yìn ẹsẹ̀ yí dànù báwọn bẹ́ẹ̀ ni gbogbo ìránṣẹ́ Ọlọ́run in fact wọ́n tiẹ̀ tún jẹ́ ó yé wa gan pé ìránṣẹ́ Ọlọ́run gan ìlòkó wọn máa ń le jù tó rán máa ń gbà àwẹ̀ wọ́n ní àwẹ̀ gbígbà ṣàmọ́ yí pé àspẹ́yàn ń gbà àwẹ̀ èèyàn ò jẹun yẹn kò sí ṣúgà àbí starch nínú ara nínú diet so ìyẹn gan wọ́n tó máa ń help okó líle wọ́n ní máa ń help erection so táìmù tí ìránṣẹ́ Ọlọ́run ò bá sí nínú àwẹ̀ tó bá bírèkì àwẹ̀ tó yẹ kó róbòdò ẹ mọ̀bó ẹ palẹ̀ òbò mọ́ ẹ gbòbò pamọ́ ẹ wà náà ránṣẹ́ Ọlọ́run kan náà ló rèé dó adarí obìnrin rere lídà àwọn obìnrin rere ìjọ rẹ̀ ló lọ rèé dó tán lọ rèé ká mọ́ bóun náà ṣe ní mọ́ kàn ọmọ ìjọ kàn mọ́ obìnrin rere káàkiri lẹ́lẹ̀ nígbà tí àwòtán fi ògbóbò lẹ̀ fún wọn tó sì mọ sakọtán mọ ṣe mọmí káàkiri lẹ́lẹ̀ gbogbo yín lẹ ti bá yére iṣẹ́ ìránṣẹ́ ọkọ yín jẹ́ bọ́lọ́run ṣe ń lo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó hàn ìyàwó wọn ni wọ́n ń kó bọ́n ìyàwó wọn ni wọ́n ń kó bọ́n gbogbo bí ìránṣẹ́ Ọlọ́run mi ṣe ń tòsí ọmọ ìjọ a máa ṣe pé gbogbo ẹ̀ náà mọ̀ ìjọ ọmọ ní gbogbo ẹ̀ náà mọ̀ wọn kàn sọ wọ́n buwọ́ lẹ́rán ni bẹ́ẹ̀ ni ẹ lọ ṣàtúnṣe ẹ lọ ṣe àtúnṣe bẹ́ẹ̀ ni ẹ lọ ṣàtúnṣe ẹ lè sọ pé bẹ́ẹ̀ nítorí pé mo jẹ ànádùn ìyàwó pásítọ̀ dùn sí mi ò rí ugly pastor's wife rí mi ì rí ìyàwó pásítọ̀ tó ugly rí gbogbo wọn máa ń fáìn wọn máa ń dá bí ẹ̀yìn ayan ni èèyàn wà gbogbo ibi tẹ́ wà tẹ́ ti ń gbádùn ẹ wà ní ṣe nọ́mà ń bẹ̀ ẹ mọ̀ wá gbóbò pamọ́ kò sóbò gbígbé pamọ́ kankan ní ìsìn kálukú ronú pìwàdà gbogbo ìránṣẹ́ Ọlọ́run tán sì ti bímọ pamọ́ kálukú jẹ́wọ́ ní ìsìn torí kan ló lọ rè kú tó ń gbòkú tán náà torí pé sẹ́kẹ́tìrì ẹ̀ bímọ fún un finally ọwọ́ sẹ́kẹ́tìrì ni bàbá kó gbogbo dọ́kúmẹ́ǹtì sí kíyàwó tó gbẹ̀yìn lọ kóòtù tẹ̀ fọ́lọ́ kéèsì mọ́ gbogbo orú àwọn nǹkan bá ní mọ́ fà ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n fẹ́ dó yín wọ́n lẹ́yìn ìgbà àwẹ̀ lọ́wọ́ kò sáwẹ̀ kankan tó ń gbà tọ́kọ ẹ bá ti lóun fẹ́ dó ọ ní choice ọjà àwẹ̀ ni ọjà ni o gbogbo ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń wà burúkú tẹ́ ti dàǹbarú iṣẹ́ ìránṣẹ́ ọkọ yín kí kálukú yín ó rè ronú pìwàdà gbogbo ẹ̀ làwà mọ̀ gbogbo ẹ̀ lámọ̀ àkànṣe bí ìpá àmọ́ kankan ní gbogbo wà burúkú owó ẹsẹ̀ ń victimize wọn tẹ́ ń fìtìnà tí ayé wọn gbogbo ẹ̀ lámọ̀ ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ lọ́nà méjì torí ipá ẹ ti mọ̀ pé ẹ̀ lè pé méjì ni jọ ṣé àwọn muslim friends wa tó ẹ pé ìyàwó lè pé mẹ́rin nínú ilé obìnrin tí ó bá ti jowú ọbẹ̀ rẹ̀ ò ní dùn obìnrin tó bá mọ̀ páwọn pọ̀ nínú ilé ọbẹ̀ rẹ̀ ò lè kan tí ẹ ò ní kan torí mọ̀ pé kò kọ̀mọ̀gbà tó orun ó tún tó yí kan bóyá ń gbowó tó dọ̀sẹ̀ bíi mẹ́fà kó orun ó tún tó yí kan nínú ilé lẹ́gbà tó ti mọ̀ pé wọ́n ní òró kan ní bó òsìlè ṣe ní mọ̀ wà burúkú mo béèrè wò gbogbo yín lẹ́sìn mọ́ dán tọ́rùn yín òwe tẹ́ fáìn tẹ́ mọ́ dán gbà ẹni ibi tẹ́ wá wà tẹ́ fi ń dán ẹ mọ̀ wà burúkú ẹ mọ̀ gbogbo ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tí bá ń gbogbo pamọ́ fọ́kọ rẹ̀ gbogbo wọn kí wọ́n rè ronú pìwàdà bẹ́ẹ̀ ni kí wọ́n ronú pìwàdà àwọn ọkọ yín ń sunkún àwọn ọkùnrin náà máa ń sunkún èèyàn ikán mọ̀ ni wọ́n ládìẹ ńlá àgùn ìyẹn ni òjá mọ̀ yàtọ̀ fẹ́ni tí èsì ìránṣẹ́ Ọlọ́run àwọn ọkùnrin yẹn náà máa ń sunkún sínú bẹ̀t àwọn society tètè máa ń gbọ́ ti obìnrin wọ́n tètè máa ń listen sí ẹkún obìnrin ju ẹkún ọkùnrin lọ bẹ́ẹ̀ ni obìnrin mi ọmọ jágbe ni lọ́tùn lósì tí ọmọ pariwo tí ọmọ jágbe mọ́kọ gbogbo òyìn ọ̀dá ńlá wà ń dìfẹ́ǹdì ọkùnrin mi ò dìfẹ́ǹdì ọkùnrin mi ò dìfẹ́ǹdì wọn bọ́rọ̀ bá ṣe rí làwọ̀ ó ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run gan ní ìsìn gangan ti ń fẹ́ yàwó pamọ́ Ọlọ́run gbọ́ wọ́n ti ń fẹ́ yàwó pamọ́ tí ọmọ ṣàpọ́nlé wọn tí ọmọ ṣe dáadáa sí wọn tí ò ní fòbò jíjẹ́ ń jà wọ́n ti ń fẹ́ yàwó pamọ́ ní ìsìn gbà tí ilé bá rí bí ilé tó korí bí oko ṣe ń bíbì kan lẹ́ni ẹlẹ́ni ọ̀fọ̀wọ́ mú kálukú ronú pìwàdà wọ́n tó bímọ pamọ́ náà lọ́rẹ̀ ronú pìwàdà kọ́ jẹ́wọ́ gbogbo èyí tí wọ́n ń gbé pamọ́ gbọ́mọ rẹ̀ pamọ́ fẹ́ẹ̀kì ni fẹ́ẹ̀kì ó ní o kálukú ṣe nọ́mà ni o torí tó bá fi yòbò jọkọ rẹ̀ kódà kó ṣe wòlíì kó tún kó lẹ́fù pásítọ̀ kó ṣe pápò sùn ni yóò dòbò míì fàkátínù yóò dòbò míì because ọkùnrin ni àfi tó kọ́ ẹ̀ ò bá ṣiṣẹ́ mọ́tàn ti tẹ̀ lọ́dà lókun tó pọ̀ ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń fìyà jẹ àwọn ọkọ yín kẹ́ rìpẹ́ǹtì kẹ́ ronúpìwàdà ẹ̀yin lẹ̀ ẹ̀jẹ̀ kan èèyàn gan born again mọ́ gan born again mélòó lẹ rí láyé ní ìsìn kò sí born again mọ́ nígbà tó yẹ pé gbogbo wọn tán wàásù fún èèyàn tí wọ́n born again gbogbo wọn tún tóòsì àwọn èèyàn pásítọ̀ kan náà gbé orí program Alhaji Oríyọmí recently tán ló fọmọ ìjọ lóyún èyí tí yóò lóhùn ọmọ kankan pẹ̀ igbá kan àwo kan mo béèrè wò sáwà ní kì í ṣe pásítọ̀ ni
yàtọ̀ fún àwọn tọ́lọ́ ń pè yàtọ̀ fún àwọn tí ìsìnkú ọlọ́run ló pè hàn ó tó ṣe pé wọn kàn lẹ̀ bọ́ ní ègé náà bẹ́ẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà tó jẹ́ pé ọlọ́run pè wọ́n tòótọ́ ni they are true servant of God and the call of God is without repentance ìpè ọlọ́run kì í ṣe ìpè tí èèyàn lè lóun ò ṣe mọ́ bẹ́ẹ̀ ni so ìpè yẹn tán bá ṣe ó máa ní wọ́n lára bẹ́ẹ̀ ìyàwó tán fẹ́ kò jẹ́ kí iṣẹ́ yẹn rọ̀ wọ́n lọ́rùn láti ṣe gbogbo ìyàwó ìránṣẹ́ ọlọ́run tí bá ń wà burúkú kí wọ́n lọ rẹ̀ ronú pìwà ìwọ náà mọ̀ pé torí ipò jẹ́ pásítọ̀ lọ ṣe ń fìyà jẹ jọ tó bá jẹ́ ordinary èèyàn tí ì ṣe pásítọ̀ gbogbo ìwà tó ń wù só lè wù nígbà pẹ́ ni tí ń ṣe dáadáa gan ní ìsìn gan orójú ọkùnrin lẹ́nu ọkùnrin tó ṣe wípé ìbínú wọn gídẹ yẹfò níbẹ̀ yìí ọláṣẹ́ ìránṣẹ́ ló ń fa owó àwọn pásítọ̀ yẹn sẹ́yìn ló ń ò jẹ́ kán mọ nǹkan tán ṣe sincerely àfi tó bá rò pinnu wọn pé jóun fi sẹ́rànṣẹ́ lẹ̀ sẹ́rànṣẹ́ wá ṣe é filẹ̀ ṣéṣe ọba ṣe é filẹ̀ láì jẹ́ ṣéṣe ọlọ́run ṣe é filẹ̀ láì jẹ́ kẹ́yẹ́ yìí ni àwọn ẹni ẹlẹ́ni lára mọ́ wọ́n tó bá sì mọ̀ pé ńgbà náà kò gba sẹ́rànṣẹ́ tó fi fi ọ tó bá ṣẹ̀ṣẹ̀ wàá gba sẹ́rànṣẹ́ nìsín ọgbà fọlọ́ọ̀ ni o torí gbogbo wàhálà tó bò tó kọ́ àtòbò ń dálẹ̀ èèyàn máa ń gùn bí téèyàn ti fẹ́ mu tọ́bí gbogbo yẹn bá ti ẹ̀sẹ̀ tù tán ìránṣẹ́ ọlọ́run ọmọ tán ọmọ dóbò tán ìránṣẹ́ ọlọ́run ọmọ tán ọmọ tóòsì ọmọ àlìsì àmọ́ rí sọ ní àwọn ọlọ́dà line because àwọn tẹ́ fẹ́ sọ fún kọ́mọ̀ dóbò ń ta àwọn ọmọ sọ fún pé pásítọ̀ gan dóbò ń ta so à ń gùn wo lẹ ti wá fẹ́ tún mọ́rọ̀ sọ nígbà tán ìránṣẹ́ ọlọ́run gan tán náà dóbò ìránṣẹ́ ọlọ́run míì sì rè òbò tí ń dó yẹn torí wípé ìyàwó rí ògbóbò lẹ̀ fún níṣe ń dóbò ń ta so tí correction yẹn bá ṣẹlẹ̀ láti ilé wá àti pẹlẹbẹ lèyìn ó ti mọ́ ọ̀lẹ̀ jẹ tó gbẹ̀yìn ìyàwó ìránṣẹ́ ọlọ́run àwọn ìránṣẹ́ ọlọ́run ìyà òbò ń jẹ wọ́n ń jẹ ìyà òbò wọ́n dẹ̀ níyàwó nílé bí àwọn ìyàwó wọn fẹ́fẹ́ rí tí kan jókòó wájú kan fáyìn kan nìkan náà rò wípé èèyàn fi ń jẹ́ ìyàwó ìránṣẹ́ ọlọ́run wọ́n tó bá ti ń gbóbò pamọ́ ìwà burúkú lòun wù kálukú ronú pìwàdà o tó o bá mọ̀ pé òdò kó mọ̀ wulẹ̀ màrí mọ̀ ṣe sẹ́líbéètì gan dáa so ọlọ́run ó yọ́ ṣàánú gbogbo wa ẹ ṣeun.